أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على المبعوث رحمة للعالمين نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه وعلى من اتبع سنته إلى يوم الدين. أما بعد، السلام عليكم ورحمة الله وبركاته. إليني إتما متن تحفة الأطفال ليتي شيخ سليمان الجمزوري ليتي وقو لوري إما تجويد léyìí tó jẹ́ wípé a fẹ́ ṣàlàyé ìtumọ̀ àwọn ẹsẹ̀ ilé orin kó lè máa jẹ́ ohun àgbọ́yé fún àwọn akẹ́kọ̀ọ́ léyìí tí wọ́n ń wá ìmọ̀ nípa tajwid, kó lè máa jẹ́ ohun tó jẹ́ wípé yóò sún àgbọ́yé tírà yìí fún àwọn akẹ́kọ̀ọ́ léyìí tí wọ́n ti há ẹsẹ̀ ilé orin tá à sì ń tú ẹsẹ̀ ilé orin láti fi wá ojúre Ọlọ́run Ọba, láti ran kan ìkẹ́ rẹ̀ àti àforíjìn rẹ̀. Ní bákan náà kó tún máa jẹ́ sọ́dákọ̀tún járíyà fún wa lẹ́yìn ìgbà tí a bá kúrò nínú sẹ̀mí ìtàn, k'Ọlọ́run Ọba kó wá gbà ní ìjọsìn ní ọwọ́ wa, kó wá ṣe ní okùnfà dáadáa láyé àti ní ọjọ́ gbéǹde alkiyama. Síwájú ohun tí a ṣe ìtumọ̀ rẹ̀, òun náà ni al-muqaddima, òun náà ni ọ̀rọ̀ ìtìsíwájú léyìí tí Sheikh Suleiman al-Jamzuri tí wọ́n kọ́kọ́ fi tìsíwájú ní ìbẹ̀rẹ̀ tírà yìí. Ṣùgbọ́n síwájú kí a kọ́kọ́ gbọ́ àyọkà àwọn ẹsẹ̀ ilé orin tí bàbá kọ́kọ́ tìsíwájú tí ń ṣe al-muqaddima. matnu tuhfatil atfal wal ghilman fi tajwidil Qur'an. al-muqaddima. يقول راجي رحمة الغفور دوما سليمان هو الجمزوري. الحمد لله مصليا على محمد وآله ومن تلا. وبعد هذا النظم للمريد في النون والتنوين والمدود. سميته بتحفة الأطفال عن شيخنا الميهي ذي الكمال. أرجو به أن ينفع الطلاب والأجر والقبول والثواب. abẹ́lẹ́ Ọba subhanahu wa ta'ala kí ó san wá ní ẹ̀san kíka àwọn ẹsẹ̀ ilé orin, kó sì ṣe ní okùnfà dáadáa fún wa láyé àti ní alkiyama. Naam, kí a wá lọ síbi àwọn ìtumọ̀ ẹsẹ̀ ilé orin. Sheikh Suleiman al-Jamzuri wọ́n wá bẹ̀rẹ̀ ẹsẹ̀ ilé orin lẹ́ni tí wọ́n sọ báyìí wípé yaqulu raji rahmatil ghafuri. yaqulu ay yaqulu nazim abiyatu tuhfa. òun náà ni bàbá tí wọ́n kọ ẹsẹ̀ ilé orin wọ́n bẹ̀rẹ̀ tírà yìí lẹ́ni tí ń sọ báyìí wípé raji rahmatil ghafuri
lẹ́ni tí ń ran kan ìkẹ́ Ọlọ́run ọba àti àforíjìn rẹ̀. Dawman, ìkẹ́ kan tó jẹ́ wípé kò ní dí òpin nínú sẹ̀mí wọn títí táwọn fi bá Ọlọ́run ọba pàdé. Dawman, àbí ká sọ wípé wọ́n ń bẹ lẹ́ni tí ń ran kan ìkẹ́ Ọlọ́run ọba àti àforíjìn rẹ̀ lẹ́ni tí àwọn ọ̀jà kan rárá. Dawman bimana daiman, láwọn sì ń bẹ ní ẹni tó jẹ́ wípé ń ran kan ìkẹ́ Ọlọ́run ọba yìí. Ta wá lẹni tó jẹ́ wípé ń ran kan ìkẹ́ yìí? òun náà ni Dawman Sulaiman huwa al-Jamzuri. òun náà ni Sheikh Sulaiman bun Hussein bun Muhammad al-Shahir bil Afandi. òun náà ni àfáà wa àgbà tí ń ṣe Sulaiman ọmọ Hussein, tí Hussein tó sì jẹ́ ọmọ Muhammad, tí bàbá sì gbajúmọ̀ bil Afandi. huwa al-Jamzuri, tí wọ́n sì ṣe àfi ti bàbá sí ìletò ibi tí wọ́n ti wá. òun náà ni bàbá wá láti ìletò kan tí a ń pè ní Jamzur, ní ìletò kan bí Madina ti Tọ̀ntọ̀, ní ìletò tí ń bẹ ní Tọ̀ntọ̀, tó jẹ́ wípé ìletò yìí ó ń bẹ lábẹ́ orílẹ̀-èdè tí ń ṣe kí ni o Misro. ibẹ̀ ni bàbá ti wá, tí wọ́n wá ń ṣe àfi ti Sheikh Sulaiman al-Jamzuri sí ìletò bí tí wọ́n ti wá, tí ń ṣe ìletò kí ni Jamzur. bàbá wa tẹ̀síwájú báyìí wípé alhamdulillahi musalliyan ala, wọ́n láwọn wá ń bẹ̀rẹ̀ tírà yìí lẹ́ni tí wọ́n ń fi ọpẹ́ fún Ọlọ́run ọba lórí gbogbo oore ìdẹ̀ra léyìí tó ti ṣe fún àwọn nínú sẹ̀mí. musalliyan ala, kódà wọ́n tún wá ń tọrọ àlékún ìkẹ́ àti ìgẹ̀. Muhammadin wa alihi wa man tala, wọ́n wá ń tọrọ àlékún ìkẹ́ àti ìgẹ̀ fún ànábì wa Muhammad wa alihi, àti fún gbogbo àwọn aráalé rẹ̀ léyìí tí wọ́n tẹ̀lé ìlànà tí ó mú wá. wa man tala, àti gbogbo àwọn tí wọ́n tẹ̀lé ìlànà rẹ̀ látorí àwọn sọ̀hábà tó fi kárí ẹnì kọ̀ọ̀kan wa dórí gbogbo mùsùlùmí tí ó fi di ọjọ́ gbéǹde alkiyama. bàbá wa ní wabad, lẹ́yìn ọpẹ́ tí mo fi fún Ọlọ́run ọba yìí àti ìtọrọ àlékún ìkẹ́ àti ìgẹ̀ fún ànábì Muhammad àti fún àwọn ará ilé rẹ̀ àti fún gbogbo àwọn tó jẹ́ wípé wọ́n tẹ̀lé ìlànà tó mú wá, àwọn wá fẹ́ máa sọ báyìí wípé hadha nadhm, wípé ẹ̀wà rí tírà táwọn fẹ́ kọ yìí tí ń ṣe matnu tuhfatil atfal, tí ń ṣe ẹsẹ̀ lóore tí ó máa sọ fún wa nípa àwọn àdájọ́ àti àwọn ìlànà léyìí tí a lè gbà ka al-Qur'an léyìí tí ó fi yanjú. wọ́n ní wa hadha nadhm, wọ́n ní ẹ̀wà rí àwọn ẹsẹ̀ lóore lil muridi, àwọn wá kọ́ kó lè máa jẹ́ ohun àǹfààní fún àwọn akẹ́kọ̀ọ́ léyìí tí wọ́n ń wá ìmọ̀ nípa ìmọ̀ tajwid. al-murid, àwọn olùmọ̀ ní ohun tí ń jẹ́ bẹ́ẹ̀, wọ́n ní òun náà ni at-talib, òun náà ni akẹ́kọ̀ọ́ léyìí tí ń wá ìmọ̀ nípa nǹkan. wọ́n ní al-murid yìí, wọ́n ní ismu fa'il, òun náà ló jẹ́ látara fíìlì àrọ́dà, òun náà ni wọ́n ti mú wá, tí ìtumọ̀ rẹ̀ máa jẹ́ tabi', ẹni tí ń tẹ̀lé ẹnìkan, àbí ká sọ wípé muta'allim ala sheikh, àbí ká sọ wípé akẹ́kọ̀ọ́ tó wá ìmọ̀ lọ sọ́dọ̀ olùmọ̀kan. ala kulli hal, òun náà ni pé lil muridi, bàbá ní àwọn kọ tírà yìí
kó lè máa jẹ́ ohun àǹfààní àbí ohun tí ó máa jẹ́ ohun àgbọ́yé fún àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n ń wá ìmọ̀ nípa ìmọ̀ tajwid. Bàbá wa tẹ̀síwájú báyìí wípé finnuni wat-tanwini wal-mududi. Bàbá wa ní àwọn àdájọ́ léyìí tí ẹ wá máa bá pàdé nínú tírà yìí, wọ́n ní òun náà ní finnun, òun náà ní àwọn àdájọ́ nun, bóyá nunu sákínà tí ń ṣe nun tó gba sukun, àbí nunul mushaddada, àbí nunu léyìí tó jẹ́ pé ó gba shadda. Wat-tanwin, tá bá sọ wípé at-tanwin òun náà ní fathatan, kasrotan, wa gummatan, wọ́n ní òun tí ń jẹ́ bẹ́ẹ̀ ni. Wal mududi, àti àwọn ìdájọ́ léyìí tó ní kan ṣe pẹ̀lú àwọn mudud, àwọn mad, bí a ṣe ń fa nǹkan gùn, wọ́n ní a máa bá àwọn eléyìí náà pàdé nínú tírà táwọn fẹ́ kọ́ yìí. Wa ghayri dhalika min ahkami tajwid, àti àwọn tó tún yàtọ̀ sí àwọn eléyìí nínú àwọn àdájọ́ tó ní kan ṣe pẹ̀lú tajwid, a máa bá pàdé nínú tírà yìí. Bí àpẹẹrẹ òun náà ni bí ìdájọ́ mithlain wal mutaqaribain wal mutajanisain àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bàbá wa tẹ̀síwájú báyìí wípé sammaytuhu bi tuhfatil atfali, wọ́n ní àwọn wá jẹ́ tó jẹ́ wípé àwọn wá sa orúkọ lẹ́sà fún tírà yìí. Kí lórúkọ táwọn sá lẹ́sà? Òun náà ni tuhfatil atfal, òun náà ni ó kọ táwọn sálẹ̀ sá fúnra àwọn gangan wípé tírà táwọn fẹ́ kọ ìtí ó máa jẹ́ òun náà ni tuhfatul atfal. Kódà wọ́n tún wá tẹ̀síwájú báyìí wípé an shaykhina al-Mihiyyi dhil kamali, wọ́n ní kódà nípa ìmọ̀ táwọn fẹ́ kọ yìí àwọn wá kọ́ ẹ̀kọ́ rẹ̀ láti ọ̀dọ̀ àfá àwọn. Tàlàfà wọn náà òun náà ni Sheikh Nuruddin Ali bin Umar, òun náà ni àfá àwọn àgbà tí ń ṣe Sheikh Nuruddin Ali bin Umar. Wọ́n ní ọ̀dọ̀ àfá àwọn yìí òun náà ni làwọn ti kọ́ ẹ̀kọ́ ìmọ̀ tajwid yìí táwọn sì yege níbẹ̀. Kódà àfá àwọn tá ń sọ yìí al-Mihiyyi, wọ́n ṣe àfitì àfá àwọn yìí sí ìletò tí wọ́n ti wá tí ń ṣe al-Mihi, wọ́n ní ìletò tí àfá wọn ti wá òun náà lélẹ́yìí. Bákan náà dhil kamali, tí àfá wọn tí wọ́n ń sọ yìí dhil kamali, ẹnìkan tó jẹ́ wípé ó pé lẹ́dàá ni, tó jẹ́ wípé gbogbo ìwà dáadáa tí wọ́n fi ń ròyìn ẹni rẹ̀ àti gbogbo ìwà tó jẹ́ wípé èèyàn fi ń bá kẹ́kọ̀ọ́ lò tí ìmẹ̀ fi sú, wọ́n ní òun náà ni ó pé sí ara àfá àwọn yìí tí ń ṣe Sheikh Nuruddin Ali bin Umar. Dhil kamali, wọ́n ní dhil kamali bimana sahibul kamal wal akhlaq al mahmuda min al bashar. Wọ́n ní ìtumọ̀ ẹni wípé ẹnìkan tó jẹ́ wípé ó pé ní gbogbo ìran ìwà dáadáa, ní béèyàn ṣe ń báyàn lò, àwọn àwà tó jẹ́ wípé èèyàn lè máa wù tí wọ́n fi pèèyàn lẹ́ni rẹ̀, wọ́n ní òun náà ni ó pé sí ara àfá àwọn yìí. Dhil kamali, ẹni tó pé lẹ́dàá ni látàrí ìwà dáadáa tí ń bẹ lọ́wọ́ àfá àwọn yìí. Wọ́n wá tẹ̀síwájú báyìí wípé arju bihi an yanfa'a at-tullaba, wọ́n ní ohun táwọn wá gbàlérò táwọn fi kọ tírà yìí òun náà ni wípé an yanfa'a at-tullaba, òun náà ni kó lè máa jẹ́ ohun àǹfààní fún àwọn akẹ́kọ̀ọ́ láti lè sún àgbọ́yé ìmọ̀ sáwọn akẹ́kọ̀ọ́. Tamani tullab, òun náà ni jámù ló jẹ́ fún tọ́lìb. Tamani tọ́lìb, òun náà ni akẹ́kọ̀ọ́ kan. Tullab, òun náà ni fún àwọn akẹ́kọ̀ọ́. Wọ́n ní ohun táwọn gbàlérò kó lè jẹ́ wípé tírà táwọn kọ yìí kó lè sún àgbọ́yé ìmọ̀ sí àwọn akẹ́kọ̀ọ́ léyìí tí wọ́n ń wá ìmọ̀ nípa ìmọ̀ tajwid.
kódà wal ajr kódà àwọn tó fi ran kan ẹ̀san dáadáa lọ́dọ̀ Ọlọ́run Ọba kódà wal qabul kódà àwọn tó wá ran kan wípé iṣẹ́ tí wọ́n fẹ́ ṣe kó tún wá jẹ́ àtẹ́wọ́gbà fún àwọn lọ́dọ̀ Ọlọ́run Ọba látàrí pé Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ó sọ nínú al-Qur'an wípé innama yataqabbalu Allahu minal muttaqin wípé dájúdájú Ọlọ́run Ọba yóò máa gba iṣẹ́ lọ́wọ́ àwọn ẹrú rẹ̀ léyìí tí wọ́n ṣe tí wọ́n fi wá ojú rere rẹ̀ tí wọ́n ṣe pẹ̀lú ìpáyà rẹ̀. Bàbá wa tẹ̀síwájú pé wá thawaba kódà àwọn tó wọ́n fi ran kan àlékún ẹ̀san dáadáa yàtọ̀ sí ẹ̀san tó yẹ k'Ọlọ́run Ọba sọ fún wọn kó máa jẹ́ kí ni ohun àpọ́nlé àti àlékún kẹ́ láti ọ̀dọ̀ Ọlọ́run Ọba wọn. Eléyìí náà ni ìtumọ̀ al-muqaddima ọ̀rọ̀ ìtìsíwájú léyìí tí bàbá sí kí ni o tí wọ́n kọ abẹ́lọ́wọ̀n Ọba kó jẹ́ kí a ní àgbọ́yé tírà yìí kó wá fi wá ṣe kùngẹ́ dáadáa kó má dojú ti ẹnì kọ̀ọ̀kan wá láyé àti ọjọ́ gbìndà al-qiyama subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk wala hawla wala quwwata illa billahi al-azim assalamu alaykum wa rahmatullahi wa barakatuh.